ọ̀rọ̀ àwọn repentant bandits ó ti wá di ṣu atayan èèyàn báyìí o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ dìbò lọ yá mi ṣé ò gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 sẹ́yìn báyìí níròyìn ọ̀hún gbòde kan wípé àwọn ìjọba orílẹ̀-èdè nàìjíríà àwọn ọmọ ológun wa pé wọ́n ti lọ radicalize àwọn terrorist bẹ́ẹ̀ ni wọ́n rehabilitate wọn kódà wọ́n ní ọ̀sẹ̀ 24 ni wọ́n fi radicalize wọn tí wọ́n tún rehabilitate wọn wípé wọ́n ti kójú òṣùwọ̀n báyìí wọ́n ti lè máa gbé papọ̀ lálàáfíà pẹ̀lú àwọn aráàlú onírúurú àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ṣé ìgbésẹ̀ táwọn ìjọba ń gbé yìí ṣó sì bójú mu ṣá àwọn ọmọ àlè àwọn bandits àwọn terrorists tó yẹ pé wọ́n ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun tí wọ́n ti fi ṣòfò dànù ẹ wá sọ pé ẹ ti deradicalize wọn ẹ ti rehabilitate wọn ẹ tún wá ń ṣe graduation fún wọn. ó kàn dàbí ẹni pé àwọn ìjọba nàìjíríà wọ́n ń celebrate àwọn terrorists ló ṣe rí àbí irú orin ìwo la fẹ́ kọ sí gbẹ̀dúlẹ̀ yìí ẹ wá wo orílẹ̀-èdè Somalia ẹ wá wo àrà tó ń fi àwọn terrorists wọn dá torí láfíríkà kò kì í ṣe nàìjíríà nìkan ní ń bá insecurity fira ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè káàkiri ní insecurity àwọn terrorists ni wọ́n ń dà láàmú ni wọ́n ń fòró ẹ̀mí wọn ẹ wò ó lórílẹ̀-èdè Somalia wọ́n ní àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò kan náà ń bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Al-Shabaab wọ́n ní àwọn ọmọ ológun wọn bẹ̀ yẹn wọ́n mú àwọn 18 nínú wọn 18 terrorists lórílẹ̀‐èdè Somalia wọ́n nígbà tí wọ́n fi mú wọn wọ́n gbé wọn tààràtà lọ sílé ẹjọ́ ni ilé ẹjọ́ sì dá wọn lẹ́bi lójú ẹsẹ̀ wọ́n sì ní kán lọ yẹgi fún wọn ẹ wo picture tẹ́ ń wò yìí ẹ wo àwòrán yẹn lójú ẹsẹ̀ ni wọ́n de gbogbo wọn mọ́gi wọ́n sì pa gbogbo wọn dànù immediate effect wọn kàn tí ẹ̀ jẹ́ kó pẹ́ rárá táwọn ọmọ ológun Nàìjíríà náà bá lè máa ṣerú nǹkan báyìí táwọn ìjọba Nàìjíríà táwọn náà bá lè máa gbèrú gbèsè bíi eléyìí tó jẹ́ pé gbogbo àwọn bandit tó bá ti mú bóyá ẹni tí ló ń supply ìbọn fún wọn ni o tí ló ń ṣe gbá ni o tí ló ń ṣàwo ni o àwọn tí wọ́n gbá mú ni o tó máa ń yanjú gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì ìbẹ̀rùbojo òde bá àwọn bandit tó kù náà wípé ọjọ́ tó bá ti máa wọn báyìí pé pálábá àwọn ti ṣẹ́gi definitely kò sí ìrètí míì fáwọn ọmọ àmọ́ tó bá ti di wípé àwọn terrorists ń dàlú láàmú wọ́n ń pa àwọn ọmọ ológun wọ́n ń destroy base àwọn ọmọ ológun tó yẹ pé at the end of the day tó ń bá tún padà gbá wọn mú náà wọ́n padà lọ rehabilitate wọn ni wọ́n padà rehabilitate wọn tó bá ti rí báyẹn táwọn náà bá ti rí pé tó bá ti máa wọn wọ́n á fà wọn sí ọgbà ẹ̀wọ̀n díẹ̀ wọ́n á lọ rehabilitate wọn tó bá ti ṣe yẹn tán wọ́n dá wọn padà sínú ìlú ìgbà tó bá dá wọn padà sínú ìlú tán wọ́n tún padà lọ síbi iṣẹ́ àárọ̀ wọn àbí ṣé máa ń tán lára ọmọọba kó má kú dànsákì ni ẹ wò wọ́n ní agbẹjọ́rò kan ó gbìnàyà ó gbé àwọn ìjọba àtàwọn ọmọ ológun lọ sílé ẹjọ́ lórí àwọn repentant Boko Haram àwọn 744 tí wọ́n sọ wípé wọ́n fẹ́ dá wọn padà sínú ìlú ó ti gbé wọn lọ ilé ẹjọ́ o bẹ́ẹ̀ ni torí tabaníkà wo sàkún ọ̀rọ̀ yìí dáadáa ẹ rí i pé kíní ó léwu ẹ imagine pé nǹkan kankan tẹ̀ lọ ṣẹlẹ̀ tí bandit kan tí wọ́n ti dá padà sínú ìlú kó wá lọ ṣe kò ń gé ọmọ ológun kan bóyá ń pàdé ara wọn nínú ọjà ni kọ́mọ ológun yẹn wá kó gbé mọ́ dání kó wá rí i pé bandit tó ń yìnbọn mọ́ wọn lẹ́sẹ̀ ní tẹ́sẹ̀ wọn ò fi dúró dáadáa mọ́ kí ni nǹkan tẹ́ lérò pé yóò ṣẹlẹ̀ náà kí ni ó máa dá họ́wùhọ́wù sílẹ̀ nínú ìlú àbí kí ni ojú tẹ̀yìn fi ń wo ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwú sí ká máa ń comment ká máa like kẹ́sì máa pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè ṣe kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára mẹ́wàá ń ṣẹlẹ̀ o eléyìí ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ tẹ́ ò bá gbàgbé náà àwọn ọmọ ológun jáde o wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bello Turji wípé àwọn ti ń dọdẹ o bẹ́ẹ̀ sì làwọn ti ń wá wípé díẹ̀ báyìí ló kù pé intelligence táwọn ti rí báyìí pé síkún báyìí làwọn mú ẹgbọ́n náà ẹ̀yìn èèyàn ṣáàsọ pé àwọn ọmọ ológun yìí ò mọbi tí Turji Bello wà látijọ́ yìí ni Turji Bello tí ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú àti àdúrà lẹ́rò gbogbo àwọn tó jẹ́ ìkàn nínú àwọn terrorist tí ń domi àlàáfíà Nàìjíríà láàmú wọ́n mọ bí tí gbogbo wọn wà ṣé ká sọ pé security tó yí àwọn pípò yìí ká ó lágbára jù ni tí wọ́n ṣe wulẹ̀ lọ bọ́ọ̀bù gbogbo wọn àbí kàn destroy gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan náà tó fi wá jẹ́ pé wọ́n ṣe wọ́n intelligence kan tí wọ́n lọ fi mú pẹ̀lú the way táwọn bandits àwọn terrorists wọ́n ṣe ń waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri látijọ́ yìí eléyìí ó gbẹnu tán
ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹni bà ló mọ̀ o lágbára ọlọ́run ọba Èdùmàrè nǹkan burúkú ò ní bà wá kò ní bà yín kò ní bèmí náà ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi mo ní sáré wá fi ilé ètò yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí a ṣe fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà làsì ń jẹ́ kí ti yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.